nínú tí màá yẹn jẹ́ nú ayé ni. Kò yé báyìí ní ìsìn. Ṣé ẹ fẹ́ sọ fún mi pé at her age kò ní boyfriend kan tán jọ ń fẹ́ra wọn tí wọ́n fi wá wò pé eléyìí ó tó lè méèkì ẹ máa pẹ́ o bẹ́tà kọ́ lọ fẹ́ bàbá yìí, bàbá that is old enough to be your grandpa. Wọ́n láfojúsùn. Bàbá náà tó wà wò wípé irọ́ ọmọ ló ń fẹ́ sí number 7 àbí number 6. Bàbá yẹn náà ní àfojúsùn. Ó ti yé báyìí ní ìsìn. Ẹni tí ó smart jù láàrin wọn òun ló gbégbó orókè ni. Ìtàn àti bí ìròpọ̀ náà bá ń gbọ̀n lọ́dọ̀ bàbá. Ó ti yé báyìí ní ìsìn. Tí ìbá sì ṣe pé ọkùnrin tó rírí ò bá pé ẹ mọ̀jà tanra wa. Ọkùnrin tó rírí ò bá pé ní òfẹ́ mọ̀dànù wọn nù. Tí ó wá ṣe kíni tí ó máa wò wípé ó yá jẹ́ n ra ilé lórúkọ rẹ̀, ó yá jẹ́ n ra ilé lórúkọ rẹ̀. Torí ọkùnrin tó bá sọ làákàyè kalẹ̀ yóò mọ̀ wípé ṣó ti yé báyìí ní ìsìn gbogbo wọn tán wá nígbà tó ń ti jẹ́ nǹkan nú ayé wọ́n láfojúsùn. Mi ìtún wá lè sọ àwọn ọkùnrin tán bá wà under influence of bóyá káyà máa ń ta àbí one thing or the other. Ṣó ti yé? Àbọ́kùnrin tó rírí ò bá fi bẹ́ẹ̀ pé lọ títí. Imagine kí irú bàbá ẹ̀ ní ìsìn ó ti ra nǹkan lóríṣiríṣi lórúkọ ẹni tá à ń sọ̀rọ̀ ń parẹ́. Ó ti ra oríṣiríṣi nǹkan sí àpò bí ṣe ń lọ ní ìsìn yóò kó dání ni. Àbí báyìí ní ìsìn gbọ́. Olóòka gbòòka ọwọ́ rẹ̀ gbòòfò làǹtí bá lọ ní ìsìn. Bá a ṣe gbọ́ wọn ní o allegedly o. Wọ́n ní kódà bírò ló kéré jù tán fi ń kọ nǹkan tán fi ń sign. Mo rà lóko àǹtí. Bó lè yóò ti fẹ́ ìyàwó 6 náà tí ó ra nǹkan lóko tiẹ̀. Just think about it. Ó lọ sí number 6 nílé yẹn kan. Ó rò wípé ọmọ rówó kó. Ó lè rówó kó. Ní tí ń rà lóko rẹ̀ náà ní kálukú mọ̀ gbé ká lẹ́fì mọ̀ sí afẹ́fẹ́ yẹyẹ. And to the acquisition of I tap from your grace, how I wish to cry inside Lamborghini than tí rí ìbànújẹ́ ni. Tó o bá rí ìbànújẹ́ o gbàgbé owó. And don't forget that wípé tó bá fẹ́ gbé tiẹ̀ náà kò sì lè encounter same thing o. Àbí don't forget that pé bóyá tó bá fẹ́ ni tí ò lówó lọ́wọ́ náà kò sì lè encounter same thing o. Ó sì lè encounter but yóò kàn ṣe kíni báyìí ó sì bá fojú wò kọ́ ni wọ́n sì bá fojú wò pẹ̀lú tí ń ṣẹlẹ̀ ni. So ti yé báyìí ní ìsìn. Ẹ̀yin òbí ẹ máa ṣe dáadáa. Á padà sórí tọ́pìkì yẹn. Mo fẹ́ kí n ní strength dáadáa ni. Ọ̀nà tí ẹ̀yin òbí ń gbà láti fi ba ìgbéyàwó àwọn ọmọ jẹ́. Á padà sórí rẹ̀, á yànnàná rẹ̀ dáadáa. Ọ̀pọ̀ ilé tó túká lónìí, ọwọ́ àwọn òbí ló ti wá. Ọ̀pọ̀ ayé ọmọ mi tó bàjẹ́ lónìí, ọwọ́ àwọn òbí ló ti wá. How can you give away your 18 years old child because of money, material thing? This is a woman yẹn gan at that age. Àwọn kan gan tí ń fọlá tí ẹ tọrọ láìsí kó tiẹ̀ lọ fẹ́ anybody. Ayé ti mọ̀. Wọ́n ní mo gbá, wọ́n ní mo àwọ̀, wọ́n ní mo kòkó bàbá sásùn. Kí ni depression ò lè súnyàn sí? Kí ni ò lè súnyàn sí when you are looking, when there is no happiness at home? Look at that language. When I'm in Kinikan house, I'm nobody. When I'm in my family house, I'm somebody. It is trade ọmọ. Pàṣípààrọ̀ happiness ọmọ for the rest of our life. Just because of pé kíni ẹ fẹ́ máa live life that is beyond your capacity. Olè alátẹnujẹ òbí. Ẹ tún ẹrú pọ̀ ń ta torí eléyìí tá a rí tó jẹ́ celebrity ni o. Ìmọ̀ continue later. Lájìkẹ́rì iná.